Agbófinró dé sinimá tuntun ó yàtọ̀ ó ti jáde o ẹ bá wa wò ó. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Agbófinró apá kìíní tẹ́ ẹ kan sára. ẹ tún wo apá kejì ẹ ló yàtọ̀. apá kẹta tó jáde ẹ ní gbẹ́gbẹ́ tó kẹ́ sí. ẹ tún lẹ́ ò lè fa apá kẹ̀ ní ṣeré rárá ẹ ṣe o. apá karùn-ún ti jáde ó ti wà lórí ayọ̀ Olaiya Craft TV. ẹ tètè ẹ sáré lọ wò ó gá yàtà ó stand out yàtọ̀. gbogbo ẹ̀ ó ti wà lórí Olaiya Craft TV. àwọn àgbà òṣèré kópa tó pọ̀ ńbẹ̀ oríṣiríṣi àkọ́ ń bẹ tí sinimá yìí kọ́ wa ìjọ dáa ká máa gbẹ̀sẹ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ àbó dáa ká máa fìjà fọlọ́ ọjà. gbogbo ẹ̀yà fọwọ́ lágbárí lójú ẹ̀ méjìlá tí sinimá yìí ẹ̀ kọ́ gbẹ́ ń bẹ̀. ó mà ṣe o. ilé ọ̀sẹ̀lẹ̀ sọmọ tá a kọ́ tí ọ̀gbẹ̀ kọ́ sí ẹ̀mẹ̀ pé yóò bá lọ́mọ tá a kọ́ ní ògbélé tá a kọ́ tà. gbogbo ẹ̀yin tẹ́ wo sinimá Agbófinró lẹ́ ti ń wo kí ni ó ṣẹlẹ̀ sí bankantoni. gbogbo ẹ̀ já pàdé nínú apá karùn-ún. ó ti dàgbéléwò ní ayọ̀ Olaiya Craft TV. bẹ́ẹ̀ bá ti ń wò ẹ tún máa bá wa subscribe sí Agbami Ayé TV. oríṣiríṣi sinimá lọ́kọ̀ ọ̀jọ̀kan ní ń bẹ lágbàmí Ayé TV àtàṣà àtiṣe Yorùbá gbogbo ẹ̀ lẹ́pàdé ń bẹ. Agbófinró apá karùn-ún ẹ jẹ́ àdìde wúyà kí gbogbo wa ó jọ lọ wò ó. sáà gbàgbé pé ayọ̀ Olaiya lọ sí mẹ́mórì rẹ̀ níbi tí wọ́n ti fún un níbà lórí. eléyìí tí ò fún un láǹfààní àti mọ̀ nǹkankan tó ń ṣẹlẹ̀ mẹ́ nínú ayé. ọ̀rọ̀ tí ọmọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ayẹta burú ṣẹlẹ̀ sí mọ́. ayé o ìjọ padà rántí àbí ọ̀rọ̀ tí má gbogbo ẹ̀ já pàdé nínú Agbófinró apá karùn-ún. àwọn òṣèré tó gbajúgbajà ló kópa nínú Agbófinró apá karùn-ún. àwọn bíi ayọ̀ Olaiya Fisayo Abebi Lọ́lápọ̀ Oyèbámijí Fúnmi Bankantoni Kola Mídé Martins Gbẹ̀ngbé Akíntúndé àtàwọn bẹ́ẹ̀ lọ. ṣé àmọ̀ pa ó disappoint yín látòrí apá kìíní dérí apá kẹrin apá karùn-ún lélẹ́yìí. ẹ lọ wò ó lórí ayọ̀ Olaiya Craft TV ìbẹ̀lẹ̀ ó ti jẹ̀gbáládùn rẹ̀. ẹ sì tún má gbàgbé láti subscribe sórí Agbami Ayé TV fún ìpolówó ọjà tàbí sinimá lóríṣiríṣi. ẹ máa pè Ọlọ́ni méjì Abdulkadir Ààrẹ sórí 07037023833. Agbófinró apá karùn-ún ẹ máa jẹ̀gbádùn rẹ̀ yálàyọ́lọ́. Agbófinró dé sinimá tuntun ó yàtọ̀ ó ti jáde o ẹ bá wa wò ó. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wo sinimá Agbófinró apá kìíní tẹ́ ẹ kan sára. ẹ tún wo apá kejì ẹ ló yàtọ̀. apá kẹta tó jáde ẹ ní gbẹ́gbẹ́ tó kẹ́ sí. ẹ tún lẹ́ ò lè fa apá kẹ̀ ní ṣeré rárá ẹ ṣe o. apá karùn-ún ti jáde ó ti wà lórí ayọ̀ Olaiya Craft TV. ẹ tètè ẹ sáré lọ wò ó gá yàtà ó stand out yàtọ̀. gbogbo ẹ̀ ó ti wà lórí Olaiya Craft TV. àwọn àgbà òṣèré kópa tó pọ̀ ńbẹ̀ oríṣiríṣi àkọ́ ń bẹ tí sinimá yìí kọ́ wa ìjọ dáa ká máa gbẹ̀sẹ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ àbó dáa ká máa fìjà fọlọ́ ọjà. gbogbo ẹ̀yà fọwọ́ lágbárí lójú ẹ̀ méjìlá tí sinimá yìí ẹ̀ kọ́ gbẹ́ ń bẹ̀. ó mà ṣe o. ilé ọ̀sẹ̀lẹ̀ sọmọ tá a kọ́ tí ọ̀gbẹ̀ kọ́ sí ẹ̀mẹ̀ pé yóò bá lọ́mọ tá a kọ́ ní ògbélé tá a kọ́ tà. gbogbo ẹ̀yin tẹ́ wo sinimá Agbófinró lẹ́ ti ń wo kí ni ó ṣẹlẹ̀ sí bankantoni. gbogbo ẹ̀ já pàdé nínú apá karùn-ún. ó ti dàgbéléwò ní ayọ̀ Olaiya Craft TV. bẹ́ẹ̀ bá ti ń wò ẹ tún máa bá wa subscribe sí Agbami Ayé TV. oríṣiríṣi sinimá lọ́kọ̀ ọ̀jọ̀kan ní ń bẹ lágbàmí Ayé TV àtàṣà àtiṣe Yorùbá gbogbo ẹ̀ lẹ́pàdé ń bẹ. Agbófinró apá karùn-ún ẹ jẹ́ àdìde wúyà kí gbogbo wa ó jọ lọ wò ó. sáà gbàgbé pé ayọ̀ Olaiya lọ sí mẹ́mórì rẹ̀ níbi tí wọ́n ti fún un níbà lórí. eléyìí tí ò fún un láǹfààní àti mọ̀ nǹkankan tó ń ṣẹlẹ̀ mẹ́ nínú ayé. ọ̀rọ̀ tí ọmọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ayẹta burú ṣẹlẹ̀ sí mọ́. ayé o ìjọ padà rántí àbí ọ̀rọ̀ tí má gbogbo ẹ̀ já pàdé nínú Agbófinró apá karùn-ún. àwọn òṣèré tó gbajúgbajà ló kópa nínú Agbófinró apá karùn-ún. àwọn bíi ayọ̀ Olaiya Fisayo Abebi Lọ́lápọ̀ Oyèbámijí Fúnmi Bankantoni Kola Mídé Martins Gbẹ̀ngbé Akíntúndé àtàwọn bẹ́ẹ̀ lọ. ṣé àmọ̀ pa ó disappoint yín látòrí apá kìíní dérí apá kẹrin apá karùn-ún lélẹ́yìí. ẹ lọ wò ó lórí ayọ̀ Olaiya Craft TV ìbẹ̀lẹ̀ ó ti jẹ̀gbáládùn rẹ̀. ẹ sì tún má gbàgbé láti subscribe sórí Agbami Ayé TV fún ìpolówó ọjà tàbí sinimá lóríṣiríṣi. ẹ máa pè Ọlọ́ni méjì Abdulkadir Ààrẹ sórí 07037023833. Agbófinró apá karùn-ún ẹ máa jẹ̀gbádùn rẹ̀ yálàyọ́lọ́.